أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
bá gbà fún wọn èyí tàwa tó fẹ́ gbà fún. ẹ sọ bẹ́ẹ̀ la fẹ́ gbà fún. ó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin lè ń sọ pé lákùntù ẹ̀ńkùntù àdìrí kayfa kuntu wala. lákùntù ẹ̀ńkùntù àdìrí kayfa kuntu wala. lákùntù ẹ̀ńkùntù àdìrí kayfa kuntu wala. àkúlù ẹ̀ńkùntù àdìrí kayfa lam akuni. أقول إن كنت أدري كيف لم أكن. الله اللي بلغوا بيه وسيسمون بيه وسيبين يعني وإنسان دول هو اللي بيه kódà bí ẹ bá kọ́ yín kí ó gbẹgbẹ̀rún gbà lọ kò lè pálí rẹ ọlọ́ nítorí akọ́nu ọlọ́run ṣe ẹwọ bí ìbùrú ṣe yàwó lọ́rọ̀ lọ́rùn pẹ̀lú bẹ́ẹ̀ kò rí ìbẹ̀rẹ̀ ní parẹ́ ó kà lọ́run sọ́nù náà ni. ọlọ́run sọ́nù ní ìdásílẹ̀ ìbílísì ìbẹ̀rẹ̀ ó kọ́ ìbẹ̀rẹ̀ ó ń lé sẹ́yìn tẹ́ ẹ bá lọ lẹ́lẹ̀ gẹ́gẹ́ rẹ̀ ìyá ìlú àwọn ètò ìbẹ̀rẹ̀ àmì ilé ibi tí máa fi máa gẹ́gẹ́ tí máa fi máa gẹ́gẹ́ òun náà gẹ́ ọ́ jẹ́ ń padà kí lọ́jọ́ kú àìsàn tán àwọn ìjọba lọ́jọ́ kò ní lẹ́mí wọ́n fẹ́ràn yín bàbá wa Abẹ́òkó Abdulsalam bàbá wọn yóò fẹ́ràn yín gaba bàbá wa kan bẹ bàbá wa Àdó bàbá wa Adélọ́dún bàbá wa Adésínà láti kò ní wọ́n fẹ́ràn yín púpọ̀ àwọn ọmọ àgbàlagbà àwọn èèyàn tí owó nira ìwà lọ́rọ̀ wá ìwà làwọn bùkátà alára yìí owó lásán kò. ìwà làwọn bùkátà alára yìí owó lásán kò. àbí kéwù lásán kò. ìwà làwọn bùkátà alára yìí kéwù lásán kò. akramakumullah. ní tí àwọn bá sọ fún àyẹ̀wò lọ́rin wọ́n rẹ̀ tiẹ̀ tó kí ọmọ àgbàlagbà ni wá. gbogbo lẹ́yìn ẹ̀ ń sílẹ̀ ó ti lè ṣe àfa kankan tó bá balẹ̀ ìdajì wọ́n dán padà. àwọn èèyàn tó kún bẹ́ẹ̀ kúkú kú ẹ̀yìn ló àmọ́ wọ́n mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bàbá miskin ẹ ti máa ní àgbàjì yẹn yẹn. ọ̀dọ̀ kí ni ilé ń bẹ̀ tẹ́lẹ̀. sẹ́ni kẹ́lẹ́ tó kẹ́ ẹ̀yìn sọ àgbàjì ni ọmọ ilé ń kí ti bá làwọn náà. ana mani ahawa amani ahawa ana ana mani ahawa wa mani ahawa ana. tí ìbára ti gọ́ọ̀mẹ̀ntì ìjọba tó dá títì àbá káyìí má dáyìí gbogbo bí àgbàjì ni àwọn ní kí wọn gbẹdọ náà àdága gidi gbogbo bí àgbàjì ni. ana mani ahawa wa mani ahawa ana. lọ́hánù alẹ́ jẹ́sàdá. lọ́hánù alẹ́ jẹ́sàdá. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا بسم الله الرحمن الرحيم إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يكن من المشركين شاكرا لنعمه اجتباه وهداه إلى صراط مستقيم
المشركين إنما جئنا السبت إنما سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين ويريدوا فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه بسليمان وإنه بسم الله الرحمن الرحيم صدق الله العظيم شهدت إذا أبقى باسمك زيد وأحمد عبد الله وزنبي وأعقب لا إله إلا الله 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 سيدنا رسول الله اللهم صل على سيدنا الفاتح لما قال نعمة بلاد والعادي لا صلاة المستقيم وعلى آله كرم المقدار العظيم ربك بالعزة أما يصفون والمرسلين والحمد لله رب العالمين يا ريت ولك صلاة الله وعلى خير السلام على مقام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أمت والعاقب لما نادر العاقب العاقب والعادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم آمين. حاجات منا لك يا رسول الله صلى الله عليه وسلم. أكي الله أكبر. أي النبي ومحمد صلى الله عليه وسلم. عليكم يا الله àti àánú ẹ̀ kọba Sheikh Ahmed Tijani radiyallahu ta'ala anhu, kọba Maulan Sheikh Alhaji Ibrahim Niyas radiyallahu ta'ala anhu, kọba àbáwá
Sheikh Abu Bakr Siddiq al-Miskin billah sahibul idraq radiyallahu ta'ala anhu. Kó bá bá wa صاحب الولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلوري تغمده الله برحمته آمين. kó bá bá wa مرحوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الحلبي رحمة الله عليه. Ọlọ́run wọlá gbogbo àwọn bàbá tí a dárúkọ tí a tọrọ fún yìí wá wọlá agbègbè tá a wà yìí ẹgbẹ́ tí àwọn ẹ̀fà wa sí òlàbíbù sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yìí pé ìjọba ló dé lọ́la títì lọ́jọ́ dàbẹ́ yìí pé ó wá jìnnà síra wọn àyè àwọn ẹ̀fà ni ọba Tajul Adabi rahmatullahi alayhi. ẹgbẹ́ kàwọn náà ni bàbá Tajul Mọ́nù tí a ń pè láàfọ́ ọmọdé ibi táwọn yìí náà ni ọkùn bàbá wa kan níbi roundabout tìbí ni wọ́n ń pè ní àfàlì jíwá yadakumullahu bi nasrihi. ní roundabout tàwa yìí náà ni bẹ́ẹ̀ ni bàbá alágbàjì bẹ́ẹ̀ ni àfà Sukuti wọ́n ti máa kà wọ́n nù bẹ́ẹ̀ ni kò kéwò béèrè bẹ́ẹ̀ ni bàbá wọn kì í pàmbí bẹ́ẹ̀ ni bàbá wọn lọ lóṣùn àpá wọn lọ bẹ́ẹ̀ ọlọ́run máa yóò ká gbogbo àwọn àfáà tí adarúkọ wọn yìí gbogbo àti àwa bí lálẹ́ yìí nítorí ìfẹ́ tọlọ́run àti tànàbí Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run dákun má dùn ẹnìkọ̀ọ̀kan wa níládé àmín. jẹ́ kí ọjọ́nu tí ó jẹ́rìí gbé wá tí ò ní jẹ́rìí takò wá ń jẹ́ gbé dàrí kí á máa gbé adánuwájú torí tànàbí. àmín. àbárkọ́lá àwọn ẹni ọlọ́run káàdì. akí bàbá wa Khalifatul Khulafa adamallahu hayatahu. fún gbogbo Tìjàníyà ní Kwara State bàbá Fadilatu Sheikh Abu Bakr Akẹ́yẹdé adamallahu hayatahu. wọ́n fi kíkí tí wọ́n kí àwọn àlùfáà wa Sheikh Yusuf adamallahu hayatahu. Murtada wọ́n kí àwọn ìmáàmù wa sáásá adamallahu hayatahu. wọ́n kí bàbá wa Fadilatu Sheikh Suruti láti Pópó adamallahu hayatahu. wọ́n kí bàbá wa nílé òré adamallahu hayatahu. bàbá Fadilatu Sheikh Hasan adamallahu hayatahu. ọlọ́run mọ́sá wọlé àwọn tí yóò sọ wọn lé bàbá wa Àlàbí òré àáfàá ni bàbá náà Allah. ọlọ́run mọ́sá jẹ́ kárí yín pẹ́. àmín. wọ́n kí àwọn àlùfáà wa Sheikh Ibrahim adamallahu hayatahu. wọ́n kí àlùfáà wa Sahibul Qur'an adamallahu hayatahu. àbí ká pé Sahibul Lugha ayakumullah. ọlọ́run ní í ṣe bẹ́ẹ̀ fún yàn ọlọ́run ní kò sí bínú sí ayakumullah. ọlọ́run mọ́sá wọlé àwọn àfa yára yín pẹ́. àmín. wọ́n wá kí àlùfáà wa Sheikh Labib adamallahu hayatahu. wọ́n ní al-waladu shiru habi ayakumullah. àwọn bàbá rẹ̀ tí wọ́n wáyé tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ kalẹ̀ tí wọ́n wá fi àwọn ọmọ rẹ̀ wọ́n fi wọ́n gbẹ̀rù bí èèyàn bá ti rí bí Sheikh Labib ṣe rí yìí ọmọ náà tí àwọn bàbá tàná àwọn sùnmùrà sànsàn ọ̀bọ̀ bí a bá ń ṣe wáàsí tìbẹ̀rù ọlọ́run bí a bá ń ṣe wáàsí wá sí takintakin bí a bá ń ṣe wáàsí wọn àfòdodo ṣe bí a bá ń ṣe wáàsí wọn ó fìmà ṣe wọ́n tún wọn a máa dá wákà ó sì máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ látara wákà náà ọba tó ní kẹjọgún àwọn tàná tó wá fi àníyàn sí ilẹ̀ sọ àfáàní máa ń fásà àtàmà olóòmà wàlá kí n fásà àtàmà lòmíràn tí
tí ẹ̀mí yẹn bá kílíà tó bá dé gbàfà àfàlẹ́ tó jèrè nìyẹn rọ́nkọ́ ara pé kò sí tí ọlágbára tó ìfẹ́ gbogbo ilé nílọrin múlẹ́kalẹ́ ní ọkàrà wọn ni àríkayọ̀ dànù àwọn kan wá mẹ́tọ́ pé látàná ni wọ́n ti so mọ́ra wọn ẹnu wọn ni bàbá Tajul Adabi bàbá Tajul Adabi àti Tajul Mumini ọ̀dọ̀ pín wọn wọ́n sọ wá lè pín Tajul Mumini àti Tajul Adabi ọ̀dọ̀ pín bàbá Lágbàdì pẹ̀lú wọn wọ́n sọ lè pín bàbá Lágbàdì pẹ̀lú wọn ọ̀dọ̀ pín sẹ́wọ̀n Kàmáàlì pẹ̀lú wọn wọ́n sọ lè pín sẹ́wọ̀n Kàmáàlì pẹ̀lú wọn ọ̀dọ̀ pín bàbá wọn kí ìpá fàlàbí ó kí ìpá pẹ̀lú wọn gbogbo àwọn oúnjẹ sí pọ̀ ní. Tajul Adabi Tajul Mumini wọ́n jẹ́ àfa gbogbo wọn wọ́n jẹ́ àfa gbà àwọn bàbá sẹ́wọ̀n Kàmáàlì bàbá wọn kí ìpá bàbá Lágbàdì gbogbo àwọn oúnjẹ sí pọ̀ ní. tọ́wọ́ di lónìí tí ọ̀rọ̀ bá ń padà síbi tàná kò tí ì sí láì fi ń bẹ̀. níta bá lọ́wọ́ àwọn tó bí wa là ń sinú. ọlọ́mọdé aláṣẹ pé ọláwọn ẹni ọlọ́run. àmín. ọlọ́run afa ló kí àwọn ìmáàmù wa olórí ẹgbẹ́ àbá mi máṣà àwọn àlùfáà wa láti òkè òsè lọ́hùn-ún. wọ́n kí àwọn àbá wa sábò rídọ̀ àtàwọn ṣẹ́fà Usman ọlọ́run jẹ́ ká láti pẹ́ gbogbo ìtànṣe yìí ọlọ́run bá múládà rẹ̀ bá àwọn tó ṣe wálẹ̀. gbogbo àwọn tí wọ́n ń jẹ́ olùfẹ́ ọlọ́run ipò tí ọlọ́run fi lẹ̀ lọ́dọ̀ àwọn ànábì ẹ̀ kò ní tán àwọn kan wọ́n jogún ẹ̀ bíi Abubakiri àwọn kan wọ́n jogún ẹ̀ bíi ipò Usmanu àwọn kan wọ́n jogún ẹ̀ bí ipò Sayyidina Ali àwọn kan wọ́n jogún ẹ̀ bí ipò Umar àwọn kan wọ́n jogún ẹ̀ àwọn alájí wa Sọ́lù Sẹ̀bùtú àti àwọn alhaji wa Abdurrafi Ìkòkòrò tí wọ́n jẹ́ pamsec àwọn jogún àwọn Abubakar àwọn Usmanu tọ́já sí pé sàábé tó fojú hàn ni wọ́n lówó wọ́n sì fowó ṣe tọ́lọ́run lára nẹ́bí kìí wá sọ látàrí kan wọ́n ní wọ́n tún sí lọ́hùn tọ́lá àwọn náà lọ́hùn sáárì fàásí pé àsáàbìkúnà ulaika muqarrabuna fi jannatin na'im tẹ́bà kún ẹsẹ̀ ọlọ́run ni ọlọ́run ti rà sí lè bá wọn mọ́ ọba tí ó fi ẹ̀sìn rọ̀ yín lọ́rùn torí lọ́rùn ọba fẹ́sìn rọ̀ yín lọ́rùn kò rọrùn fọlọ́lá kọ́ máa ṣàìsùn wọ́n ilé ṣe ọba ìdọ́dọ̀ wọn ní sọ́sàn lè fi sí. ẹ̀rọ ọba ti jọ́sà alẹ́ wọn lè rọrùn àfẹnitọ́já sí pé òun náà ń fi òru ṣe nǹkan kánú ilé ẹ̀ tẹ́lẹ̀. òun náà máa ń forú bọ́lọ̀ ń sọ̀rọ̀ ní ìjòkó òru òní nílá báyìí ọba tó fi rọ̀ yín lọ́rùn àfọlọ́lọ́pẹ ọlọ́mọye yìí sá ọlọ́run ti ní ọmọ dá ọlọ́run jẹ́ ọmọ dá lọ bẹ́ẹ̀ káàsì lákìbà tó dáa ìbárikọ́lá àwọn ènìyàn ọlọ́run ayé yìí tẹ̀sí tọ́lọ́run bẹ́ẹ̀ ọlọ́mọsàbà dúró ti yí o láì yọ nìkan kan lẹ̀ àwọn alhaji wa isa oníkìyí bọ́ ọlọ́mọsàbà dúró ti wọn adáwọn láti tóbi ọlọ́run lájẹ́ kan rẹ̀ àwọn hajj wa àwọn alájà wa hamina afọlọ́lọ́run bí ọlọ́run wọ́n ló kọ́ ọmọ ní irú ọmọ tó bá jẹ́ pé ìyá ní mama amina ní jẹ́ tó sì bí ọmọ tó agbókọ rẹ̀ káàkiri gbogbo ayé bá wọn ìyá lásàkè bí irú ọmọ bẹ́ẹ̀ ìyá tó yíwo ní bímọ tó yíwo tó wá gbóró kọ ìyá nílẹ̀ yìí náà bá ń jẹ́ tẹ̀sí dáadáa fọlọ́ ọlọ́mọkùnrin pa àmín ọ̀dọ́rùkọ́lá àwọn ẹni ọlọ́run ọlọ́ọ̀dún kan rẹ̀ gbogbo ibikíbi tó ń kálukú ti wá nítorí ìfẹ́ tọ́lọ́run àti tànẹ́bì gbogbo àtọ́wá láti ìlà tọ́kùfẹ́ tọ́lọ́run àti tànẹ́bì ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó ń kálukú ti wá bẹ́ẹ̀ ọlọ́run lára bá wa fẹ́sì ní ó bí wá ìjọ tí a ń ṣe ìyàwó àwọn àlífà wa Sheikh Musa ẹ̀sìn
àwọn alábàájí jọ náà àwọn èèyàn wá tẹ̀lé bàbá wa láti Ìbàdàn àwọn adágbére wọn làwọn fẹ́ máa lọ bàbá wa ní ẹ lọ yípo mọ́sáàsì àgbàjì lẹ́ẹ̀mejì kẹwàá fi sọ tẹ́ fẹ́ wọ́n ìdílé tí wọ́n ti sọ fún akórí bẹ́ẹ̀ nínú mọ́sáàsì àgbàjì ààyè ìpìlẹ̀ ní àwọn tí àwa bálàgbà nígbà táwa kékeré ń ọ̀rọ̀ ọ̀jẹ́ bí àfàlà bí mi ṣe ọba mi lógìrì àbá àkànbẹ́ tó kúrì sọ̀bá náà bẹ̀rẹ̀ sáwúrà wọn ò bí ọdá kó o bọ bàtà kọjá níwájú rẹ̀ ọ ní ẹni bọ́ mọ́ ọ̀rọ̀ yóò fọlọ́pọ̀ ọ̀ ní bàtà ń bọ́ níbi ojú àgbàjì ibi títí wà àwọn sí mọ́sálásí náà ni o àwọn kankan bẹ tí wọ́n yìí ṣe lábàjì jọ̀hún nígbà tí ayédàbá yìí ni wọ́n dẹ̀ díẹ̀ ó lè bọ́ bàtà kọjá ń bẹ̀rẹ̀ òní ìbọn mọ́ ó sì gbọ́dọ̀ lùlú bẹ́ẹ̀ níbi ojú àgbàjì wọn. ibi tí Ọlọ́run ń sà wọ́n lẹ́sà wọn dé ẹ̀sà tí wọ́n ní arábàjì ló sì ní sèfí abájú mọ sèfí púpọ̀ gbogbo iye ojúlé sèfí tí wọ́n fi tútù sèfí pààrọ̀ láì lẹ́rọ àgbàjì nínú àwọn tí wọ́n máa bẹ̀rẹ̀ bàbá tẹ́bísí ọlọ́mọsá yà fi bàbá náà ọlọ́ àwọn ẹni ọlọ́run ọlá àbá àfẹ́sì náà níwájú ọlọ́run gbogbo àwa tí a wá lálẹ́ yìí tí ara kan ọlọ́run wá sáyé yìí ọlọ́run lára kan wá olùwà wa ti mú yàn tí yàn bá ti ṣètò ọlọ́run ó ṣe tiẹ̀ ibi kíbi tá a ti wá ọlọ́run máa ti dún kálukú lọ́kàn ọlọ́run ó ṣàgbàdúrà wa àmín ọlọ́run ṣàgbàdúrà wa àmín ọlọ́run bá wa lájẹ́ ọ̀gbọ̀n gbàdúrà wa àmín ọba Sheikh Adam ọlọ́run ṣàgbàdúrà wa àmín ọlọ́run bá wọn kíjì pa ọlọ́run ṣàgbàdúrà wa àmín jama'a lakum lóbìnrin salamullahi alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina astafa. Allahu khayrun li'amma yusrikun. Wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina astafa. Allahu khayrun li'amma yusrikun. Rabbi awsini an yazkurani متك الذي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوصني أن يشكرني وذاك التي أنعمت علي وعلى والدي وأن يعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقال الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقال الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقل ربي أدعني مدلا صدقي وأرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا.
سيدي إمامي إنني عبد ولكن سيدي إمامي إنني عبد ولكن سيدي ملامي ليس في قلبي سواه وهو كيس وجناني باجتهادي ورجائي بفنائي ودوامي جل قديرا وتعالى سيدي وهو ريبوني ومتاعي أوطاني سيدي إمامي إنني فؤادي حبه قبل الأنام قبل علم أو بلوغي إنني إمامي وهو وشرابي وطعامي وبيتي ومبيتي وحضوري وقيامي وهو نسكي وهو هاجي وصلاتي وصيامي سنتي وفرودي كلها طاعة إمامي يا حبيب الله خير الخلق كنزي واغتنامي سيدي طاعة إمامي دائما فيك اشتغالي دائما فيك اشتغالي واشتياقي وغرامي يا حبيبي كل حين فاقبلني أزكى صلاة سيدي إمامي مذهبا كان نبي محمد اللهم مذهبا يونسي النبي على إلههم Ànábì tí a bá kan sọ pé man arísàlá rahman arísàlá rahman àwọn yorùsìlò bí rahmati tọ̀sí àbò àwọn tẹ́sìlò fi malakuti láyé àwọn mólíkì ilá wàtọ̀ al-Mustafa abudu nàbí المقدار أو مرسل واسطة فيها واصل لها يعلم هذا كل ما يأكل يعلم هذا كل ما يأكل أنمان ما أرسل الرحمن أو يرسل الله باتان في لبا رحمن ما أرسل رحمن أو يرسل iṣẹ́ tó ti rán kọjá àtẹ̀yí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa rán. ní rámàtí ń tẹ̀sẹ̀ ààbò àwọn tẹ̀sí lò. nínú táǹpẹ̀ ní kí ọlọ́run tẹ̀sẹ̀ àdùn ní àwọn tẹ̀sílù ìkẹ́ tí ń gòkè lọ ní àbí tí ń tókè wálẹ̀. fi malakuti llahi àwọn olébèrè. nínú àwọn malakuti ọlọ́run Ibrahima aleyhi salatu wa salamu ìwà tí Ibrahima ń sọ pé àsìkò tí Ibrahima lò ní kò sẹ́ni tí ò nílò tí a máa yẹ̀wò báyìí a máa wò sóhun ni òun kọ́
àbọ̀wò ni òun kọ́ àbọ̀wò ni òun kọ́ tí ó ṣe ìwà gan ni pé òun gan-an lè. ó sì ànábì Ibrahim bẹ́ẹ̀ alayhi salatu wa salam ìṣe tó ṣe é nì ń wà nù. Malakuti Ọlọ́run yẹn ni mo fẹ́ lò mọ́ la mu'min. Fi malakut wa kadhalika nuri Ibrahima malakuta samawati wal ardi wa liyakuna minal muqinin. Malakuti yẹn gani yọrọ. Àfa yẹn wọ́n sọ pé fi malakuti Allahi aw mulkihi min kulli ma yakatassu aw yashmulu min kulli ma yakatassu aw yashmulu. nínú malakuti Ọlọ́run múlíkì àbínú tìkápá tọ́lọ́ ní ìkápá lérí yàtọ̀sù àwọn yẹ̀sìn múlù. La ilaha illallah. Yàtọ̀sù àwọn yẹ̀sìn múlù. ìbára àwọn oníkéwùnù yàtọ̀sù àwọn yẹ̀sìn múlù kòsòsì yà ní àwọn òbíyà. La ilaha illallah. èyí bá jẹ́ wùsùsì ni àbẹ́rẹ́ tó jẹ́ wùmúmi èyí tó kọjá bẹ́ẹ̀. Min kulli ma yakatassu aw yashmulu illa wa ta'al Mustafa abudu illa wa ta'al Mustafa abudu. Ọlọ́run ò ṣe kankan lẹ́yìn ànábì. ilé àwàtọ́ amústàfà bùrù kó wá ṣe lẹ́yìn ẹ̀ kò sí tọ́lọ́run ṣe lẹ́yìn ànábì ni wọ́n jọ ń ṣe é ni. Nabiyyul mukhtar aw mursalun. ẹni tí ọba yé bẹ́ẹ̀ ni òye ìdí ń ṣe èmi wọ́n jọ ń ṣe é ni o. gbogbo ń tá àpọ́lọ́ ń ṣe síwájú ká ànábì ò tó dé bàtà ànábì dé lànábì fi ibi tọ́ wà hàn wáyé pé bó ṣe máa nì í. inú tó àpọ́lọ́ ń ṣe ká ànábì ò tó dé ládàmà wa. nígbà tá a bá dà ànábì ní àkótó bá hàn ó níbi tá a dá màmá sí wa. nígbà ní ádámà ló ṣíwájú ànábì Jábìrù ló ṣàánú wa Jábìrù bá bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọba bí ilé rẹ̀. Awwalu ma khalaqa Allah. wọ́n ní wọ òjíṣẹ́ Ọlọ́run kí lọ́lọ́run ti ẹ̀ kọ́kọ́ dá ànábì ní kò jìnnà. Ọlọ́run kàmí yíká ìmọ́lẹ̀ ànábì rẹ̀ lọ́kọ́ kọ́kọ́ dá. Tẹ́lẹ̀ ń jáde pé ìmọ́lẹ̀ òun ó síwájú ànábì Ádámà kó tó di bá ànábì Ádámà dé ké bóòrùn ara rẹ̀. ولولاه ما كان الخليل آدم ولولاه ما كان الخليل آدم وموسى وعيسى بل وملك سليمان. kí Ádámù èdè tá ànábì fi dé ilé tó máa padà púrúfù ẹ̀ tó fi Ádámù yìí pé Ádámù èdè tá ànábì fi dé ibi Ádámù kọjá yẹ pẹ̀lú Ọlọ́run ni. tọ́lá wa ni máa lọ gbogbo tọ́mà ló fi gbé Ọlọ́run ní sẹ́ ìyẹn á fi ẹ̀. Al-Qur'an lọ́wọ́ sọ̀fọ́fẹ́ fún wa yìí pé nǹkan kan ládàmà wa gán ní Ọlọ́run padà fi yá fi ẹ̀. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. Ádámù pàdé kẹ́lìmáàtì rọ́bì kẹ́lìmáàtì. wọ́n bàtà Ádámù wá jáde tó bẹ́rọ̀ ọ̀sán àgbọ̀ ọmọ ẹ̀kọ́ náà lè ara sí Ọlọ́run. lọ́ba rí. اللهم بحق محمد إلى ما غفرت لي. wọ́n wá ní wọ́n kọ̀ nǹkan kan sí etí àlẹ́ ara sí bí kí wọ́n kọ́ mọ́sálásí náà kí wọ́n fà nǹkan kan dára síbi sóró ẹ̀. Ọlọ́run òun bí ọ pẹ̀lú Muhammad. إلى ما غفرت لي. orí kì í ní máa wo bẹ̀ máa á. وقال الله Ọlọ́run ní wọ Ádámù. كيف عرفته ولم أخلقه. ó ṣe mẹ́ni tí dá kéfà àràftáwù. ولم أخلقه. ó ṣe máa ẹ̀dá. وقال آدم àwọn sọ báyìí pé. لما خلقتني ورفعت رأسي. olùgbàtọ̀ dá mi oṣù bíbí sínú àlìjánà wàrà fàtúrà sí mo wá gbórí mi gbogbo sókè. ورأيت في قواعد العرش مكانا
مكتوبا فيه لا إله إلا الله محمد رسول الله. La ilaha illallah síbẹ̀ Muhammad Rasulullah wọ́n ti fi tì í. وعلمت Ádámù ni mo mọ̀. أنك لم تدب اسما إلى اسمك إلا أحب الناس إليك. Ọlọ́ni fọwọ́ pásítọ̀ kún ó fọwọ́ ẹnìkan tì Ọlọ́run fọwọ́ ẹnìkan tí ó kọ̀ rẹ̀ àkọ́jẹ́ ní tí Ọlọ́run bá ti fẹ́ràn jù tó ti yọ́nú sí jù. اللهم بحق محمد إلا ما غفرت لي. wọ́n ní mo sì bá bẹ́ẹ̀ ní ilé ìgbà Ọlọ́run dà mọ́ mójú kò bẹ́ẹ̀. ó fi nà yí pé ànábì bẹ síwájú gbogbo nǹkan àwàlíyé Rasul kò sí dá ànábì ò síwájú dáyé gbogbo tí Ọlọ́run dá láyé ibẹ̀ nǹkan kan síwájú ànábì Muhammad. iṣẹ́ àkọ́kọ́ tí tọ́lọ́run ó ṣe Muhammad nítorí wọ́n sọ bó ṣe dáadáa mà fún wa ìmọ̀ sọ̀rọ̀ lérí ẹ̀ àmọ́ ànábì Muhammad iṣẹ́ ọwọ́ Ọlọ́run gẹ́gẹ́ ni ànábì Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́run wá fẹ́ gbogbo nǹkan lọ tó sì sọlá fún ju gbogbo nǹkan lọ gbogbo àwọn ànábì Ọlọ́run sọlá lé wọlé ni ànábì nìkan ló fi sáyé ọ̀tọ̀. bàbá nítorí pé àwọn onímọ̀ sọ fún wa yìí pé Ọlọ́run sọlá fádámà wọn lọ́la Ọlọ́run ṣe fún wọn lọ́la tọ́lọ̀ ṣe fún ni pé Ọlọ́run sọ fún màláíkà. Qala rabbuka lil malaikati isjudu li Adama. Ọlọ́run ò sì wí bẹ́ẹ̀ síwájú fún ànábì kan rí wọn lọ́la ní jáde àwọn Súfí lọ́la ní abẹ́ ẹ̀rọ náà lọ Ọlọ́run tó fa Ádámà sọlá Ọlọ́run ọ̀sá àforí kanlẹ̀ ọ̀pọ̀ àwọn aláṣẹ níbẹ̀ àforí kanlẹ̀ fún dédé bá Ádámà sí máa nù ọ̀pọ̀ àwọn màláíkà láṣẹ ni pé ẹ forí balẹ̀ fún Ádámà nítorí wọn mú ẹbí àtọ́nà ẹ̀ lọ bí kó tọ́ náà máa dunú ó ṣe ọba wa ń lè bí báyìí ọ̀dà bí kọ́ bọ́ lọ lé kí ẹni ọdẹ pẹ̀lú gbogbo jàlá léyà rẹ̀ ó ní pàápù pàápù. balógun oníjáde ní ìsìnkú ọba tábà ní wọn gbọ́ ọ̀fán wọn bá wá fẹ́ fi sẹ̀yẹ lókù ó sì ní ìtúwó kò lọ kò ní sí àwọn tìbí ìwú bẹ́ẹ̀. ó ṣe déédé gbàtọ́ lọ́hún náà rán àwọn màláíkà ní pé sì dúdú lé Ádámà àwọn gbàtọ́ kà nẹ́bí kò lè jòkó lé ó ní iná láà. wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladina amanu sallu alayhi wa sallimu taslima. Tọ́já sí pé anábì nìkan lọ́lọ́run ló fún kò ló fún anábì Ọlọ́run kan mọ́ kọ́lọ́run ọ̀dà rẹ̀ pọ̀ mẹ́rin yóò dá dóni ọba sì dá rẹ̀ pọ̀ síríkù lọ́jẹ̀ ìyá àmọ́ bí wọ́n fẹ́ràn anábì dé yóò sì dá anábì pọ̀ mọ́ rẹ̀ wọ́n á jọ papọ̀ lérí kan. Lémi sọ nítòsí nínú àlàmúmínì láti sí Suratul Fatih. Ó ní iná àrùsànáka ṣàìdá wa mubashiran wa nasiran ilallahi bi iznihi wa sirajan munira walladhi yusalli alaykum wa malaikatuhu liyukhrijakum minas zulumati ilan nuri wa kana bil mu'minina rahima. Orí mẹ́ẹ̀ Suratul Fatih ni ọlọ wà lẹ́dí àrùsálà òun bíi òun. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار وما هم بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه
فآزره واستكلس فاستوى على سوقه يجيب الزرار يغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. Àyà kan ni Ọlọ́run fi jó yí ó fi jó yé wa bá Nábì sẹ́rí tí ń sọ pé. Inna arsalnaka shahidan wa mubashiran wa nasiran. Wọ́n ní inna arsalnaka olùmọ̀ràn níṣẹ́ ọ̀rọ̀ rẹ̀ Ànábì níṣẹ́. Shahidan. Shahidan Ọlọ́run ọba Ànábì Ọlọ́run ọba kan sọ̀rọ̀ bẹ́ẹ̀. Iṣẹ́ tí mo rán wọ Ṣáìdá lọ jẹ́ wítínẹ́sì lọ kọ̀nfàmù nǹkan tí wọ́n ṣe bí wọ́n ṣe láwọn tó ń tá ànábì ọ̀bádúkọ́ wọn kọ̀nfàmù rẹ̀ lọ́wọ́ nígbà lọ́wọ́ wọn. Nítorí pé àdéhùn ti wà láàrin àwọn pẹ̀lú Ọlọ́run ọba tẹ́lẹ̀ gbogbo tí ń jẹ́ ànábì Ọlọ́run pátápátá wọ́n lánàá ṣe Ibrahim ẹ̀dẹ́ lọ́ọ̀tà lánàá ṣé òun sọ ọ́nù tíra wọn ṣé òun láwọn ò rí nínú ànábì kan àbí òjíṣẹ́ kan tó bọ́ níbi àdéhùn tọrọ ń bá a ṣe lórí ànábì Muhammad. ayé abẹ púrúfù ẹ bẹ́ẹ̀ ipe wà ís. wà ibi agbábà lórí ìgbàgbọ́ nàbí náà. máa bò ó ní sákàn. ànàbí náà. gbogbo ànábì Ọlọ́run bá pátápátá lọ́lọ́run bá ṣàdéhùn ọgbà àdéhùn lọ́wọ́ wọn. làmá àdéhùn kìtàbí wa hikimati. àmọ́ ẹni bá ti ṣe kéwú tó jẹ́ pé o ò lè rí Kùránì tú láì ṣiṣẹ́ kọ̀ wáyé jù ọkà mọ́kànmọ́ ọgbà fọ́sùn ni nítorí tí a bá ní lá oní tí ń wí lá oní tí ń wí lámú oní tí ń wí làmá oní tí ń wí àlámú oní tí ń wí ó ní làmá yíyá jẹ́sí pé ń gbà yẹn kèétí fún wọn ní letter of appointment ọlọ́ni làmá. làmá àtẹ̀tùkú mi kìtàbí wa hikimati. wọ́n máa mú wá báyìí àtẹ̀tùkú tí mo fún yín ní kìtàbí mo fún yín ní mímọ́. wa hikimati. mo sì fún yín ní wísídọ́ọ̀mù. ìmọ̀já kò rasulun musaddiqun lima bainakum. ọlọ́ni ti fún yín ẹ ti lọ súnmọ̀já àlórí. ìmọ̀já kò rasulun lẹ́yìn ìgbà wọn ni rọ̀súlù wa dé òjíṣẹ́ Ọlọ́run wa dé tí jẹ́ Ànábì Muhammad. musaddiqun lima ma'akum. òun náà kọ̀nfàmù tẹ̀gbé dání. ó sọ dínkù lima ma'akum. wọn wá gbọ́ lọ́hùn tí wí fún wa. latu'minunna bihi. Ọlọ́run tó fẹ́ gbàgbọ́. wala tansurunnahu. sẹ́ràn lọ́wọ́. Kọ́lá àkìrọ́rìtún wà kásìtún aládàálẹ̀kùn ìṣeré pálú àkìrọ́rì náà. Ọlọ́run ní sọ́dọ́gba fún yín. Kọ́lá àkìrọ́rìtún wà kásìtún aládàálẹ̀kùn ìṣeré pálú àkìrọ́rì náà. Ọlọ́run ní sọ́dọ́gba fún yín o. Wọ́n ní kọ́ ọdún àkìrárí náà wọ́n lọ dọ́gba fún àkúrò ọ̀bọ̀ sí i. wọ́n lọ́bọ̀ sí àdúró wọ́n náà máa kún mí náà ṣẹṣà. Ọlọ́run ní ìpínlẹ̀ jẹ́ wítínẹ́sì fàṣẹ́àdù ẹja fọwọ́ sí wèé ánà máa kún mí náà ṣàìdín. èmi náà jẹ́ wítínẹ́sì pé ìtẹ́ ẹ sọ pé ẹ̀sìn ìlú tá a bá rọ̀ kan náà lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ náà tó níbẹ̀ ẹ̀kọ́ mò ní dà. Ọlọ́run wá ń sọ ife ẹni tí ń sọ̀rọ̀ rẹ̀ yìí. شاهدا ومبشرا ونصيرا ومبشرا وما witness mubashira fún wọn níwẹ̀ ní bá ṣe jánu wọn. ونصيرا kí wọ́n lọ́ọ̀yà kí wọ́n má kọjá ààyè wọn. لتؤمنوا بالله. nítorí tí mo torí ẹ̀ràn لتؤمنوا بالله
mọ́ wá wọlọ́run ó ní lè tú mi nù bí láì wọ́n máa ń sẹ́wọ̀n torí kíni kẹ́ ẹ lè gbígbàgbọ́ sáwọ́ ọlọ́run kò wá fi rẹ̀ nìkan lẹ́ẹ̀kan ló fà dé. wọ́n sùúrù àtẹ́bàgbọ́ tá a bá ní sọ́lọ́run tí a bá ní ìgbàgbọ́ ọ̀hún sáà nẹ́bí afẹ́mìnú. sallallahu alaihi wasallam. wọ́n ní Anas ọmọ Malik bámi bẹ látòkè wọ́n ń sálẹ̀ yẹn máa la múmẹ́nì wọ́n kọ́ lọ́ọ́ gbàgbọ́ bó tó a ti di gbàgbọ́ délé ìfẹ́. àní Anasin radiyallahu ta'ala anhu anna rajulan sa'ala an-nabiyya sallallahu alayhi wa sallam mata as-sa'a. Anas ọmọ Malik wọ́n ló fi ànábì léèrè lọ́wọ́ arákùnrin kan bí ànábì léèrè pé mata as-sa'a ìgbà wo lọ́jọ́ ọ̀gbẹ́dẹ̀ àkíyàmó òde. wa qala ar-rasulu ma a'dadta laha. ànábì ní kí ni ìpalẹ̀mọ́ rẹ fún. qala ma agbọ́pọ̀ ń béèrè ọjọ́ ni kí ni ìpalẹ̀mọ́ rẹ fọ́jọ́ tó ń béèrè ìpínlẹ̀ olóde. qala ma a'dadtu laha min kathiri salatin. ọlọ́run ní ìpalẹ̀mọ́ kan tààrà o kì í ṣe pẹ́ẹ́rù lòun máa kí tó bẹ́ẹ̀. wala siyami. àyẹ̀wò kọ́pọ̀ tó bẹ́ẹ̀. wala sadaqati. sàrà àwọn kọ́pọ̀ tó bẹ́ẹ̀. walakin. ó ní ṣùgbọ́n. uhibbullaha wa rasulahu. ó ní uhibbullaha wa rasulahu. ó ní mo fẹ́ràn ọlọ́run mo sì fẹ́ràn òjíṣẹ́ rẹ̀ Bonafas àfàgbàní ó náà wọ́n àyà mẹ́ta kan mẹ́ta ọgbọ́n àwọn sì mú kọ́rọ́ náà ara wọn ni wọ́n á ní kí ni àyà náà Bonafas ní. man yuti Allah wa lam yuti rasula lam tuqbal minhu. wọ́n bá lọ tẹ̀lé ọlọ́run tó bá tẹ̀lé oníṣẹ́ ọlọ́run nígbà títẹ̀lé tó tẹ̀lé. yan Allah ta'ala qala ọlọ́run sọ báyìí pé. ati'u Allah wa rasulahu. ومن بر والديه ومن شكر الله ولم يشكر لوالديه لم يقبل منه. lábẹ́ sùkúrù wa dé ọ̀wá dúpẹ́ fáwọn òbí rẹ̀ ọmọ àwọn òbí rẹ̀ lólórí ọlọ́run ní ìbọn pẹ́ tọ́já fún mi. لأن الله تعالى قال tọ́lá lọ́sọ báyìí pé. أن اشكر لي ولوالديك إلي المصير. ọlọ́lẹ́kẹ̀ẹ́ta. ومن أدى الصلاة ولم يؤدي الزكاة لم يقبل منه. ó kúrò wáyé sàká ọlọ́run ní ìdíbà mú rẹ̀. ó tọrọ lọ lọ sọ pé pé. أقم الصلاة وآتوا الزكاة. òun ní ìfẹ́ ìgbàgbọ́ nìyí pé ìgbàgbọ́. أحب الله ورسوله. ọlọ́run ní tu'minu billahi wa rasulihi. وتعزروه. ọlọ́run ní kẹ́ ẹ̀ lè gbà mí bọ́ ni o. tẹ́ ẹ bá gbèmí ọlọ́run bá gbọ́ ẹ sì gbòdìsẹ̀ mi kẹ́ ẹ gbà á gbọ́. tẹ́ ẹ bá lẹ gbà mí gbọ́ tẹ́ ẹ bá ti gbà nábì gbọ́ ìgbàgbọ́ tẹ́lẹ̀ gbèmí ọlọ́run bá gẹ́gẹ́ gbọ́ òun yìí dá lù yí láyà. ànábì lọ́lọ́run fún ní orí ọ̀fẹ́ ni ọlọ́run wá lẹ́yìn eléyìí nì. وتعسروه. وتوكروه. tu'assiruhu là kọ́kọ́. ẹ ràn án lọ́wọ́ ẹ ràn ànábì lọ́wọ́ torí bí a bá ti lé ràn ànábì lọ́wọ́ ọlọ́run sọ ní Suratu Tawba kí lọ́wọ́ ọba nínú al-mu'minin. إلا تنصروه فقد نصره الله. ẹ̀ní ràn lọ́wọ́ ẹ̀ní ràn ànábì lọ́wọ́ ẹ̀ní kún èmi ọlọ́run ti ràn án. ìrànlọ́wọ́ ti yíwù wọn kàtẹ́kẹ́ sórí ire ni o tẹ́ ẹ bá lè ràn ànábì lọ́wọ́ tẹ́ ẹ ti lè ràn ànábì lọ́wọ́ bá mo ti ràn ànábì lọ́wọ́. إذا خرجه الذين كفروا ثاني اثنين بهما في الغار. ọlọ́run wá fẹ́ sọ bí tó ti ràn lọ́wọ́ fẹ́ púrúfù ẹ̀ bóun ṣe ràn ànábì lọ́wọ́ lọ́nígbà tọrẹ ẹ̀mí jáde àtẹ Abubakiri níjọ́ rẹ̀ ànábì wọ́n wá dá àwọn méjì. إذهما في الغار. ọlọ́run wọn wá ń bẹ nínú kòtò wọ́n ń bẹ nínú ọ̀gbun gbà tí wọ́n lé wọn dé bẹ́ẹ̀. إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا. ìgbà tí sọ́fẹ́nì kejì rẹ̀ máa wọ lọ́hùn ọmọ tí ò lè dọ̀gá o kò sí tó lè fi kún
eré ọ̀dọ́ ọ̀tọ̀ eré ọmọ sí ọ̀tọ̀ Abubakiri kò rí dà nábì àwọn méjì àjọ wà mẹ́rin kí wọ́n ń tàn wọ́n sì lé wa débẹ̀ ni àwọn ọ̀tá wọ́n sì gbòòrì àwọn méjì sáwọnú kòtò kékeré ojú wò ọ̀pàdé mọ́ wọn àwọn ọ̀tá wa ní kò sí bí wọ́n lè gbà ń bí yìí mọ́ inú bí yìí náà wọ́n wà Abubakiri wá ń jà pé kọ́mádà bíi ti yàyà ọjọ́ kìíní tọ́sà ọ̀nà òbí tí wọ́n rẹ̀ má jí o odidi lè kéwù mí lò ó ìyàtọ̀ ń bẹ láàrin òjíṣẹ́ Ọlọ́run àtànẹ́bí Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run jà nẹ́bí Ọlọ́run lọ ọjà lè jà nẹ́bí Ọlọ́run àmọ́jọ́ òní lè òjíṣẹ́. Yàyà ò sínú òjíṣẹ́ ànẹ́bí Ọlọ́run lásán ni yàyà. Òjíṣẹ́ là nẹ́bí àdéhùn sì ti wà fún wàrà kọ́ni sábà kájíkẹ́ lẹ́yìn. Ẹ̀rọ̀mọ́tòná ìbáàdì lẹ́yìn mọ̀rùsẹ̀lìnà àjàrún làwọn olùmọ̀sùrùnà wọ́n iná jùdànà àwọn olùgbàlẹ̀gbọ̀n. Ọ̀pẹ àwọn mùsùlùmí 124,000 ànẹ́bí Ọlọ́run 330 ìbéèrè lòdìṣẹ́ nù wọn Ọlọ́run náà tá n pè ní mùrùsẹ̀lìnà yìí làkọ́ni sábà kájíkẹ́ Ẹ̀rọ̀mọ́tòná jẹ́ kọ́ni sábà kájí kí wọ́n tó dá yé mi kí wọ́n tó jíṣẹ́ lọ náà ti fìdí àwẹ́ pọ̀. Ànàwọn làwọn olùmọ̀sùrùnà. Àwọn eléyìí wù láwọn olùmọ̀sùrùn ẹni tá a ràn lọ́wọ́ ni wọ́n ẹni tá a kún ni wọ́n. wọ́n iná jùdànà làwọn olùmọ̀sùrùn. Kataballahu làákìlì bá ń ànà wàrúsùlì. Ó lè mi èbí ọlọ́wọ́ àtàwọn ìṣẹ̀ṣe àti parí ẹ̀yí gbà wà láàbòrí. Lálàkọ̀wé Nàzízú. Tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún yàyà tí wọ́n yà máa gi àyà Abubakiri ń já. Ìsìnkúlù ní sọ ibi látàsá. Anábì wá sọ fún Anábì látàsán yá Abubakiri má bànújẹ́. Iná lọ àmàna. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ń tó bá gbẹnu dákẹ́tì ẹ̀ bọ̀ sọ́nà wà lóhùn orí mi ní ìwọ. Ó kéré nu tọ́ dá lóòótọ́ àmọ́ ó lè má ra ìjọ mi ọ sọ fún pé tọ́ kàǹdì mi. Àwọn àǹfààní tí èèpà ajá ó rí pé fọ́ọ̀sì àbàbíyà ni tá ànábì ọba pé Ọlọ́run ni ó lè má yà sí wọn. Ànábì lọ́pọ̀ Ọlọ́run yà pé iná ńlá àmà àná sọ kàyà ní nínú. Kí ló ń bọ̀ lẹ́nu ní sọ? Wá pẹ̀lú àbíta wáyé Ọlọ́run. Fa'anzala sakinatahu alayhi. Anzala Allahu sakinatahu alayhi. Ọlọ́run máa ń sọ tí ń jẹ́ ìfọ̀kànbalẹ̀ ọ̀ṣọ̀kalẹ̀. Wa ayyadahu bi junudin lam tarawha. Ọlọ́run fún wọn pẹ̀lú àwọn ọmọ ogun. Wa ja'ala kalimatan Wọn pẹ̀lú àwọn ọmọ ogun bídùnú di. lam tarawha. Ẹjọ́ tó ọba ti bọ́rọ̀ débi tó ọmọ àwọn kan àwọn tí ń jà fún tọ́ọ̀mà. Àgbégbà. Àwọn alẹ́ yìí jà fún oṣù ní wọn. Tí jà fún tó ẹ̀dọ́ Ọlọ́run. Ó lè rí wọn àwọn kan jà lọ́n tí wọ́n ní ààyè nínú afẹ́fẹ́. Èyí tí ń pàṣẹ omi ń pàṣẹ omi. Pàṣẹ òkè. Ọlọ́run mo kún wọn pẹ́ pẹ̀lú àwọn ọmọ ogun. وجعل كلمة الذين كفروا سفلا وكلمة الله هي العليا. Ìlú tá a ti lọ bẹ̀rù ni pé Ọlọ́run jẹ́ balẹ̀ nínú òjíṣẹ́ lọ́wọ́. Ọlọ́run níbi Ọlọ́run mo ti kún mo ti ràn án lọ́wọ́. Ọlọ́run nítorí pé kí ni kẹ́ ẹ̀ lè bá gbà mí gbọ́. وتذاكروا وتسبحوا بكرة وأصيلا. Gbogbo ọ̀nà tó bá mà tó fi ràn Ànábì lọ́wọ́ pàtàkì inú tọ́lọ̀ fi àṣẹ sí. Ẹlẹ́ẹ̀kejì ni tó á kiri. Ètò ń jẹ́ tàkì. Òun ni pé ẹ tàbálẹ̀. Àtọ̀ àkìrú. Tó á kiri ló bí àyà látẹ̀jẹ̀ àyè. لا تجعلوا دعاء الرسول كدعاء بعضكم لبعض. Àdúrà fẹnusẹ kọ́ ọ̀gá gbé láfúsù àdúrà wa ni ọ̀rọ̀ àdúrà kọ́ ló ń sọ ọ̀rọ̀ nìdáhùn ni.
ọlọ́run ní ẹ̀ gbọ́dọ̀ pa nẹ́bí lẹ́sìn máa pèrè ayé mọ́ káàkiri pa nẹ́bí fárígá ọ̀gbọ́dọ̀ òun náà fàtọ́ bá tó arúgbọ̀lọpọ̀ bí ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ànẹ́bí àníyá ìwà rọ̀ṣùl àwọn afáàní ibi tó lọ́n ti lo yá ìwà rọ̀ṣùl kó ló ló ń bò bí tó ló ń lo jámù òun ànábì ọlọ́run sí mẹ́ra yín jọ́nà ànábì nìkan náà ní ń dákọ tó sì lò ó bí bàtọ́ pé àwọn ànábì rẹpẹtẹ ní bá sọ̀rọ̀. ó sì ló ń bò mí àní ayọ̀ àmúdásù ó ló ń bò mí àní ayọ̀ àmúsọ́mì ó ló ń bò mí àní ayọ̀ ànàbí ọlọ́dún àkìrú ọlọ́dún ẹ̀ bá mi palẹ̀ torí ọ̀kan náà àwọn adágbáwá Mákà arúgbójúgọ̀ àwọn máa ń bẹ ànábì ń bẹ ẹ̀fẹ̀ mi wọ́n ní ya Muhammad Muhammad Abdullahi wọ́n bá ń la àwọn sàmàlà àmọ́ orúkọ oríṣiríṣi orúkọ ni wọ́n máa pe ara wa nǹkan lóhun ṣe ànábì náà lẹ́yìn bá sọ̀rọ̀ báyìí lọ́lọ́run wa kọ́ wọn lẹ́kọ̀ọ́ yìí pé tó á kì í rúurú ẹ̀pà níbi ni o ẹ̀pà lé ẹ̀ pàtàkì rẹ̀ wọ́n tún ṣe bíhù bukratan wa asila. tún ṣe bíhù yẹn àwọn èèyàn wá jarí ẹ̀dọ̀ mírù yẹn wọ́n lọ́dọ̀ ọlọ́run wá sí. ẹgbẹ́ báyìí tí ń bá bọ̀ látòkè ibẹ̀ ní túmí náà bí láì. wọ́n sún yìí. wọ́n tún àṣírù wọ́n tún àkìrù. àwọn àbá wa ní bẹ́ẹ̀ ni àmọ́ lọ́wọ́ àtànẹ́bí jọ pín ayàwó ni wọ́n làwọn ayà tí wọ́n jọ pín tọ́pẹ́ àwọn méjèèjì ni wọ́n jọ pín láàrin wọn ò lè yọ Ọlọ́run sọ́tọ̀ ò lè yọ ànẹ́bí sọ́tọ̀ ayà bẹ́ẹ̀ pọ̀ náà Kùránì tó lọ́n fi dá ànẹ́bí lọ́la irú ẹ̀gbà irú ayà àwọn ìgbà tọ́lọ́run sọ yìí pé ìgbà tí bá ń lọ sí ọwọ́ sàrẹ́ mímọ́ àlàmú mírì ìgbà tí wọ́n ṣe pé àlọ́dà ànẹ́bí. الذين يبايعونك ما يبايعون الله يد الله فوق أيديهم. Ọlọ́run ní ìrẹ́ Muhammad bẹ́ẹ̀ àti wọ́n ń ṣe lọ́dọ̀ rẹ̀ ń. Nàmá yubayyuna Allah. Wọ́n kò ṣe bí àfihàn Ọlọ́run ló ṣe. Nítorí pé ẹ̀dùn láyé ọwọ́ ẹ̀mí Ọlọ́run wọ́n kà èdè ń bẹ lókè ọwọ́ wọn. Ṣé ànábì wọn sì ní ìjòkó? Ànábì àtọ́lọ́run jọ pín ni. Wọ́n àpé ayé àwọn oníṣìí nítorí nínú billahi wa rasulihi. Àtúnínú Ọlọ́run ló ní yìí. Wa rasulihi ànábì ló ní. Wàtúwàsírúhù ànábì ló ní. Wàtúwàkìrúhù ànábì ló ní. Wàtúsàbíhù bukratan wa asila. Tùsàbíhù bukratan wa asila Ọlọ́run ọba ló ní. Tọ́lá lọ́run láàkì láàárọ̀ láàkì nírọ̀lẹ́ bàbá ìtúndà padà náà tùsàbíhù bukratan wa asila ànábì náà ló ní kárẹ̀. Nítorí kí wáyé ká nẹ́bí òní tùsẹ́bì òhùn bukratan wa asila nítorí lè mọ́ lọ́hùn sọ fún wa yí pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu ipò náà fẹ́ kí mu táyà sàlátù rẹ̀. Àárọ̀ láàkì mu láyà sàlátù rẹ̀ ni àbítọ̀sán láyà sàlátù rẹ̀ ni àbítọ̀rẹ́ láyà sàlátù rẹ̀ ni àbítẹ́lẹ̀ láyà sàlátù rẹ̀ ni àti gbogbo ayé àwọn náà eléré oko ló ní pé túnṣe bí o. Ibi ẹkún ẹsàpẹ́lẹ̀ túnṣe bí o wọ́rọ̀ ni ẹ bá mi kí láàárọ̀. Bukratan wa asila. Ẹ bá kí láàárọ̀ ẹ̀ tún kí lálẹ́. Ànábì náà àlìká gbogbo dọ̀míìrù yẹn lọ sọ́dọ̀ rẹ̀ ó tẹ̀sùn wọn bẹ́ẹ̀. Ó sì wù ká fẹ́ àwọn sílẹ̀jì kọ́lọ́wọ́ àtànábì òpin tọ́ba ti pín tọ́lọ́hún fọlọ́hún oṣù pítà lórí fún un. Inú ọ̀la tọ́lọ̀ dé ànábì tí ọ̀dẹ́ nìkan ni. Ànábì ni ẹni tọ́lọ́hún bá torí ẹ̀ sọ̀rọ̀ tọ́mà tọ́lọ́hún sọ yìí ara kan. Ebe màrí ètè wí fún yín mọ bó ṣe tó ní Ọlọ́run máa sọ̀rọ̀ oríṣiríṣi bọ́ bá ṣe wọ́n máa Kùránì wá sí. Ló ṣe máa tọwọ́ bọ̀rọ̀ àná Muhammadu Kùránì jáde. Bọ́ bá sì máa gbọ́ yí àwọn àfáà gbọ́ sí. Ló ṣe rọrọ ànábì mú jáde tó bá fẹ́ máa àdìsí gbọ́yé sí ànábì ńjọ́ míì tó bá máa àdìsí yóò ti dún bẹ́ẹ̀ yóò dúró jẹ́ àrẹ gbogbo ànábì ńjọ́ míì ànábì ó sọ kílíà agbọ́rọ̀ ara rẹ̀ agbé jáde
ìfẹ́ ànábì yìí ìmọ̀fẹ́ lọ́nu òun ní pàtàkì lọ́sọ̀ nínú wáàsí kan wọ́n ní àfẹ́ràn ànábì àwọn abẹ́rù ọlọ́run ànábì ló lè fẹ́ràn tó o bá ti fẹ́ràn ànábì o ti ní kọ́kọ́rọ́ gbogbo nǹkan gbogbo àwọn tí wọ́n lọ nínú àwọn aṣíwájú àwọn sálàf láwọn ẹni ọlọ́run kò sí tó ń kálukú náà fi débi tó dé ìfẹ́ ànábì ni àsàlátù ànábì ni tẹ́ a bá ti fẹ́ràn ànábì àwọn tí wọ́n síwájú wa tí wọ́n ní àwọn afẹ́ ànábì wo ìyọlọ́run fún wọn gá ẹ̀rọ náà wá bà wọ́n fẹ́ ọ̀bà ànábì wo ìgbé tí ò tó nǹkan bẹ́ẹ̀ ọlọ́ni ẹ sófò nù o má dọ́jì ara rẹ mọ́ o wọ́n sófò nù o torí wọ́n ti fẹ́ pa ànábì tí wọ́n fẹ́ ní bùkátà sí ànábì má ọ̀dà pa ànábì wo ìyọlọ́run fún wọn gá bọ́lọ̀ ṣe tó ọlọ́run ọjọ́ pé wọ́n bá lè kú ní kúntù tí yìí. ìbúnà lọ́ba tẹ̀dùn ní pé wọ́n tẹ̀lé ọ. yóò fi bẹ̀kọ̀ mọ́ lọ́rùn. ìwọ ni kí wọ́n tẹ̀lé bí wọ́n bá ti tẹ̀lé ọ yìí gbogbo pọ̀ lọ. ìlọ́run wọ́n dẹ̀ fẹ́ràn wọn. rẹ̀gẹ̀mí lápò tó lọ́ba àdéhùn tí ọlọ́run ṣe fáwọn ẹni wájú nì látara àfẹ́ tí wọ́n fi ànábì ọlọ́run la gba bàbá tá a dárúkọ yìí. ẹ̀wọ̀n la gba bàbá tá a dárúkọ yìí. wọ́n gbé ọba máa sìkárù kankan. tọ́lá ti gbé ọba máa sìkárù kankan. ọmọ àdúrà kankan. ọmọ àdúrà kankan. tọ́ba sálùwàlá. tọ́ba sí àlùwàlá. tó jòkó. tó jòkó. Ìlọrin lọ́rọ̀ ń ṣe wẹ́ẹ̀ fún. Ìlọrin ni ọlọ́run bá ṣe wẹ́ẹ̀ fún. Ọwọ́ ni wọn lọ́hùn. Wọ́n àbálàgbàjì. Wọ́n àbálàgbàjì. Wọ́n àtàjù àdábì. Wọ́n àtàjù àdábì. Wọ́n àtàjù múmínì. Wọ́n àtàjù múmínì. Wọ́n àrùkún pàkátà. Wọ́n àrùkún pàkátà. Wọ́n àfọ àdáńgbá. Wọ́n àfọ àdáńgbá. Wọ́n àmà kókóró. Wọ́n àmà kókóró. Wọ́n àbígbọ́rẹ̀. Wọ́n àbígbọ́rẹ̀. Wọ́n àmàyàn. Wọ́n àmàyàn. Wọ́n àfọ àsúkútì. Wọ́n àfọ àsúkútì. Wọ́n àfọ alábìdú. Wọ́n àfọ alábìdú. Wọ́n àfọ akọ̀rọ̀. Wọ́n àfọ akọ̀rọ̀. Àkókèwò béèrè. Wọ́n àkókèwò béèrè. Jọ́ngọ́lọ̀. Jọ́ngọ́lọ̀. Wọ́n àfọ kàmálẹ̀ bàbá alájẹ́ àgbà. Wọ́n àfọ alájẹ́ àgbà. Wọ́n àṣekè Adam. Wọ́n àṣe Adam. Wọ́n àfọ alóore. Wọ́n àfọ alóore. Wọ́n olùkodó. Wọ́n olùkodó. Ọwọ́ ọkọ̀ gbogbo wọn gbá. Wọ́n lè wọ́n kíni fa. Ọlọ́mọdé àwọn ọlọ́wọ́ wọn. Wọ́n ti wọn lọ́dọ̀ rẹ nì. Ṣé fún mi ọlọ́run? Wàláyé ọlọ́wọ́ ṣe. Wọ́n ò fi wọ́n gba nǹkan ti lọ́dọ̀ ọlọ́run rí. Wọ́n ò fi wọ́n gba nǹkan ti lọ́dọ̀ ọlọ́run rí. Ilẹ̀ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún. Inú Ìlọrin ni ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún. Ìlú yìí lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún. Inú Ìlọrin ni ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún. Ọlọ́run mọ́sà wọlé àwọn. Ọlọ́run wọlé àwọn. Níwájú Ọlọ́run. Níwájú rí Ọlọ́run. Gbogbo ata wá. Gbogbo ata wá. Torí ìfẹ́ Ọlọ́run. Torí ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ tànábì. Ìfẹ́ tànábì. Káàtórí ẹ̀ débí. Káàtórí ẹ̀ débí. Ọlọ́run mọ́sà wọlé àwọn orúkọ rẹ̀ àwọn wọlé orúkọ rẹ̀. Ọlọ́run wọlé orúkọ rẹ̀. Tí wọ́n sọ pé làmì yóò kú tọ́bù fìlà ọ̀rà. Tí wọ́n yóò kọ́ kalẹ̀ sínú pépà. Kò sí kọ. Kò sí kọ. Bọ́sọ̀ ọlọ́dún ọlọ́wà fà ní kí wọ́n bá kọ́ àtẹ̀lé ọkọ àti ń tọ́ ọkọ sí ẹ̀jọ̀ náà ni. Tọ́ ọba kọ́ àtẹ̀lé ọkọ àti ń tọ́ ọkọ ní lórí ẹ̀jọ̀ náà ni. Ọlọ́run ìmọ̀ náà wáyé ọlọ́run ọ̀gbọ́dọ̀ pé wọ́n á ronú kàn ní. Wọ́n máa ronú kan ní wọ́n pè. Wọ́n ní pè lẹ́nu. Wọ́n ní pè lẹ́nu. Wọ́n á kà ronú kan sí i. Wọ́n á kà ronú kan sí i. Kánú òṣìṣẹ́. Ìtọ́jú òsì máa ṣe. Ọkọ àwọn àbájọ́ wọn àwọn àgbàlagbà. Àwọn bàbá àjọ àwọn àgbàlagbà. Nílẹ̀ yìí. Nílẹ̀ yìí. Àwọn èké Fátíà. Àwọn ètò bá díẹ̀. Wọ́n ní bìsírì ní Fátíà. Wọ́n ní pẹ̀lú àlùbákà bá díẹ̀. Ìtọ́jú máa ṣe. Ẹ̀yà kò mọ̀ lọ. Ọlọ́mọdé àwọn ọlọ́wọ́ àbàbá àwọn ìwájú ọlọ́run. Ọlọ́run wọlé ọgbà àbáwọn ìwájú ọlọ́run. Àwọn aláwọ̀ sọ́dọ̀ rẹ̀ la pé síwájú rẹ̀. Gbogbo ara pé wájú rẹ̀ ọlọ́run ọbẹ̀ yìí. Gbogbo ara pé síwájú rẹ̀. 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 Ọkàn wa bá wa. Gbogbo nǹkan kọ̀ọ̀kan wá bá wà. Ọmọ ọlọ́run. Ọlọ́mọ sàṣẹ fún wa. Ọlọ́run bá ṣe fún wa. Ọlọ́run bàbá àgbàlagbà tí wọ́n wá jòkó. Ó lé àwọn bàbá àgbàlagbà tí wọ́n jòkó. Ọlọ́run bàbá àlùfáà àgbà. Ó lé àwọn àlílẹ̀ àgbà. Àlùfáà tó lọ́la fà. Àlílẹ̀ tó lọ́la fà. Ọlọ́run bàbá wa gbáde. Ó lé àwọn bàbá gbàdé. Ọlọ́run gbogbo kíbímá. Ó lé àwọn gbogbo kíbímá. Wọ́n ṣe fún ṣe Ibrahim. Tí wọ́n ṣe fún ṣe Ibrahim. Musa wọlé àwọn jankajanka. Ọlọ́run wọlé àwọn jankajanka. Bàbá onílé. Bàbá onílé.
wọlé. Gbàdúrà àlejò. Má ṣe lé láti máa fẹ́ nìkan. Má ṣe lé láti máa fẹ́ nìkan kan wá. Ibi tó ń kálukú wá. Gbogbo ibi tó ń kálukú wá ti wá. Darí wa padà láyọ̀. Ọlọ́run darí wa padà láyọ̀. Pẹ̀lú ìdùnnú ni. Pẹ̀lú ìdùnnú ni Ọlọ́run. Àti àlàáfíà. Àtàláfíà ara. Ká máa fọjọ́ yẹn ọjọ́. Kí ẹ máa fi ọjọ́ yẹn ọjọ́. Ọdún yẹn ọdún. Ká máa fi ọdún yẹn ọdún. Ká máa foṣù yẹn oṣù. Ká máa fi oṣù yẹn oṣù. Gbogbo àwọn tó ti lọ. Gbogbo àwọn tó ti lọ. Ọlọ́run yá fi wọn. Bàbá wa mufti. Bàbá wa mufti. Àwọn apọ̀kájì. Bàbá wa apọ̀kájì. Ọmọ sábà yá. Ọlọ́run bá yá fi wọn. Gẹ̀wọ̀n gẹ̀wọ̀n. Káwọn kẹwọn Ọlọ́run. Àpọ̀ máa wẹ̀ ní rè. Àwọn pọ̀ máa yẹn nílé. Àwọn mahali tó ti lọ. Ìyẹ̀wò ọmọ àyín tó ti lọ. Ọlọ́run yá fi wọn. Fi òkú ẹnì kọ̀ọ̀kan wa náà. Ọlọ́run yá fi òkú ẹnì kọ̀ọ̀kan wa náà. Ọlọ́run Ànábì Muhammad. Ọlọ́run Ànábì Muhammad. Àníyàn. Àníyàn. Àmín. Salatul Fatiha. Salatul Fatiha. Fatiha méjì. Fatiha méjì. Salatul Fatiha. Fatiha.